àwọn náà ti tú àṣírí Tinubu wọ́n padà tú àṣírí bàbá Tinubu bàbá Tinubu kí ló dé ó ti dogun báyìí ó ti dogun kí lẹ ṣe fún àwọn náà tó báyìí kí ló dé bàbá Tinubu you no go fit make heaven o Tinubu kò sí ọ̀pẹ̀lẹ̀ rọrùn wọ̀ o ẹ wá mú yèrè pé wá dá sí nọ́ọ̀tì ó wá di yam pẹpẹ skátáskátá àwọn àbúrà wọn tún wá ń tú àṣírí tí yín náà tó bá ń gbọ́ ìgboro lọ̀gá wà ìgboro bá wo sóyì tẹ́ bá fi lè rí ẹ̀rín pẹ́kẹ́ anybody ni mo sọ tó bá wo sóyì tó bá fi lè rí ẹ̀rín and lọ court máa charge yín ní $100 million kẹ́dẹ̀ sọ́sà account mi ni Tinubu ti scatter nọ́ọ̀tì àwọn nọ́ọ̀tì tí wàá bọ́ta wọ́n wá gbé gbáǹkọ́ gbé àṣírí bàbá Tinubu wọ́n wá jù síta ó ti di gòbé o wọ́n gbọ́ lórí ilẹ̀ ó di gòbé Tinubu ẹ̀dẹ̀ wo sùn ẹ̀dẹ̀ lọ ọ́dà yèrè pè ṣé Júmí àlẹ́ ti ọ́dà yèrè pè bàbá Tinubu lọ́wọ́ ẹ ṣàlàyé fún mi bóyá ti ọ́dà yèrè pè àbórí tímò ẹ̀dẹ̀ gbé yèrè pè ẹ̀dẹ̀ dálú nọ́ọ̀tì kò dá o pé ibi tá à ń bá lọ yìí máa dìde máa jà fáwọn nọ́ọ̀tì Tinubu ẹ lè make heaven ṣẹlẹ̀ ìdẹ́ rìpọ́ọ̀tì péjì mi Yorùbáwùyí ẹ continue ẹ̀yin tẹ́ rìpọ́ọ̀tì péjì wa àdúpẹ́ ẹ ṣe ẹ̀yin tẹ́ mọ́ ká sí ẹ fídíò wa àdúpẹ́ ẹ̀yin náà ṣeun Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn wá sọ ní kálukú lẹ́sàn ṣùgbọ́n níbi tá a wà yìí bẹ́ẹ̀ ṣe rìpọ́ọ̀tì péjì wa tí wọn ò show page fídíò wa fáwọn èèyàn tẹ́ fẹ́ gbọ́ wọlé péjì wa ó ń show wípé Yorùbáwùyí wípé mò ń ta nínú ayé ó ń show pé mi ò kéré nínú ayé ni ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ní owó bí tá a wà o a dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ bá wà nífẹ̀ẹ́ wa tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ ń gbádùn show wa tẹ́ bá ti ń gorí show wa báyìí tẹ́ bá ti ń wò ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn máa flow bóyá ẹ lè fi yẹn help wa àwọn wèrè wọn ti rìpọ́ọ̀tì péjì mi àwọn fáǹsì mi wá ń pè ní Yorùbáwùyí àríṣù ẹ kí ló dé o rìlíìsì show ni mo rìlíìsì show o ẹ bá ti wọ ẹ máa bá wa ṣí ẹ mo lè ṣe show mọ níbi tí mo bá dé yìí ẹ má bínú ohun mi kẹ́bọ̀dì gbọ́ tẹ bá fẹ́ káwọn èèyàn náà gbọ́ èyí náà bá wa ṣí ẹ kí kọ́mẹ́ǹtì yín pọ̀ ìyá mi mo dúpẹ́ Bello and some other women àti máa kan náà ọmọ bá mi àwọn lè kọ kọ́mẹ́ǹtì 50 lórí show ẹ̀yọ̀ kan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lè jẹ́ kí díẹ̀ tó ń rìn yẹn kó máa rìn wọ́n tó bá mọ̀ pé onífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jẹ́ kí fídíò yìí rìn ẹ bá wa tẹ tán pọ̀ lórí ẹ ẹ bá wa ṣí ẹ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kó dáadáa o tẹ bá rí ẹ̀rín pẹ́kẹ́ ṣùgbọ́n ọkọ àti ìyàwó tó bá ní ìṣù lọ́wọ́ báyìí àbẹ́yìn àti boyfriend yín àbí girlfriend yín mọ́mí àti dáàdì tí inú ilé bá ń ṣe tẹ́kẹ́tẹ́kẹ́ lọ́wọ́ báyìí ẹ gbé fóònù yín báyìí kẹ́ máa wò lórí tẹlifíṣàn ẹ tẹ tán pọ̀ ẹnìkan máa rẹ́rìn lu ẹnìkan Tinubu ti fọ́ ẹkùn àwọn nọ́ọ̀tì Tinubu you no go fit make heaven you no go fit wọ́n ní Tinubu ń pa ṣége rọ. You said it's Muslims, but they cannot even cite Fatiha. Surah of Fatiha, which a child of 5 years supposed to. It's the first surah that you know before you know what is the Quran and what are the hadiths. Somebody who don't know even to face fight, they ask him to give to just cite a Fatiha. He cannot be able to cite it. I'm talking of Mr. President, the Commander-in-Chief Federal Republic of Nigeria, Mr. Bola Ahmed Tinubu, the President Federal Republic of Nigeria, President. We did Muslim, and you are telling us back again, 2027. We are not going for it. We can't do a jingle. We cannot do it. You can't force anybody. If you have your follower, talk to them, but don't ever come out and bring this in. You are the same person continue making this preaching till we enter the motto that we cannot come out today, and which the motto have scattered the whole northern Nigeria. We have nothing to show. For 2 years, the person is saying Muslim. Does he make any comments between the north? Is there any road you commission in Nigeria? Nothing. We have port in Port Harcourt. Does he repair it in rivers? We have it in Warri. We have it in Kalba. Does they put it all? Whatever he need is just to base in Lagos, and his son will become a governor. He will become a president. Is that a heritage, Oga? That one is their own in Lagos. But for Nigeria, for me, sorry,
2027 Jingir, we cannot vote President Bola Tinubu back. The softness we are okay. Because you are collecting something from that is why you say carry on. What is your problem with it? Are you a politician? You are a scholar. But you want people continue just to challenge you. This is what you convince people will come there. So 2027 Jingir, you are a liar. We are not going for Muslim ticket. Muslim who cannot even cite a Fatiha. You tell us it's Muslim. We believe Muslim, he can pray Muslim, but can he cite Fatiha? Go to this age, then you are telling us Muslim, please don't confuse us. And don't bring that into us. Respect yourself. And I have seen Saif Ushani said that a former senator from Kaduna State who was brought by El-Rufai then, but during Bahari, he has a chance to enter as a senator. Since then, does he come back? He said, Northern have nothing to talk about not to vote Tinubu 2027. What was your vote 2023? Do you vote him? You did not vote him. When we are voting, you are not there. If you are looking for food to eat, Shivsani, please don't come out and embarrass the North. We put you minus. You are minus from the Northerners. You will just put you aside. You are nothing. How many people can you convince to vote? Can you bring yourself? It's only your vote and your children vote. You have nothing. It's not to gather wheat on the hair. Is a campaign or a politics. Please respect yourself and put aside. Okay, let's take 2027 Chefs and let us see. All what 72 appointment. All 72 appointment, including the DG and some parasita, custom, police, all 72, all they are Yorubas. So all the North have only, we and Southeast and South Side, we have only 28. 72 appointment on the whole DGs, they are all Yoruba. Then you are telling us 2027 we go for. We are not going. Who are you to tell people to vote? Who are you? Whom will you carry to vote? You think, okay, probably other day you have followers. You don't have even one single follower. Don't deceive yourself. If you are looking for food to eat, please find another. This is the same thing you and Bula. You said you don't go for Muslim ticket. Later, you come back again. It's a shame. I'm embarrassed. I'm telling you. And happily, we can't go there because you don't have any follower. Whom will you speak to? You go for senator. Do you come back? And your 2027 president, we will not vote him. We wish him the best. I wish him the best. I go a bit. We are campaigning against him for 2027. We cannot go for this in 72 DGs and all appointment. Instead of then we go back again. No. Shefu Sani, you're a liar. We can follow and we can go. Number one, not all your long over. About me, what she was on. She will give you. I like Tinubu de Kure. Ọmọ lọ́dọ̀ dẹ̀. Akànbí ń tẹ́ ẹ ṣe yìí. Tẹ́ ẹ ṣe fún wọn ní nọ́ọ̀tì. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Tinubu ẹ bẹ̀rù Ọlọ́run o. So àwọn nọ́tánà sì lè búra wọn. Ẹ tí rí kankan o. Ọlọ́run pẹ̀ tí gbọ́n kankan. Nínú sóòtẹ́ ní. Ẹ̀dẹ̀bẹ̀tẹ̀ flag page mi. Ẹ múra sí wọn bá àwọn tó bá wo show mi. Máa gbádùn ẹ̀. Ṣé ẹ gbádùn bó ṣe ń lọ yìí? Lórí Scorpio tó ń lọ yìí, ṣé ẹ gbádùn ẹ̀? Kí ni máa ń fàájà láwa yìí o? Àwọn náà ti ń fàájà burúkú báyìí ni. Wọ́n ọ̀rọ̀ anybody iṣẹ́, wọ́n ń gbé aláyẹ anybody ṣépè ni. Anyway tó bá ti wá. Ẹ jọ, ṣé lóòótọ́ ṣé wíìgì ló wà lórí sínétọ̀ yìí ni? Sínétọ̀ Shehu Sani. Ṣé wíìgì lélẹ́yìí ni? Ṣójọ wíìgì ṣá. Dr. Gololo. Ó ti padà dé ṣù. Níbi tá a bá dé yìí, ó ti padà ní wèrè. Tó bá yá, ẹnu Yorùbá òkò. Àwọn náà ti tẹnu wọn kò. Confirm Fúlàní. Àbí Senator Shehu Sani kò ń ṣe kò jọ Fúlàní lójú yín. To me, ó dàbí pé confirm Fúlàní lélẹ̀. And again, Governor Dr. Gololo yìí náà, Fúlàní lòun náà. Báwo ni Tinubu ṣe ṣe? Báwo lè sún ó ṣe pàdé tó fi ń lé ajá? Ó ṣe wá di wípé divide and rule tó máa ń lò lórí Yorùbá. Báwo ni Tinubu ṣe lò? Ó ti di wèrè. Ẹ fẹ́ gbọ́ jíngí àbí jíngí lórúkọ tiẹ̀ náà. Wọ́n lè má gbé wèrè wá o. Wọ́n láwọn ò ní dìbò fún Tinubu. Wọ́n ń gbọ́ tí rí nǹkan kan. Tí gbọ́ nǹkan kan. Wọ́n rí nǹkan kan. Wọ́n gbọ́ nǹkan kan. 72 DGs.
ní Tinubu kálẹ̀ tó sọ yẹn náà tó lọ sórí digis and parastatals yẹn mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn jọ anybody tó bá jẹ́ àfáà in the building if you are àfáà tàbí ẹ̀yin tẹ́ bá mọ fatia ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀mú pé dáàdì mi ní ọmọ odó dẹ Àkànbí bó ṣe yẹ kó ti mú odó dẹ ó ti padà sọ di odó orin ó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ orí anybody ó ti fọ́ orí àwọn náà bó ṣe mẹ́pọ̀n wọn dání ni tẹ́lẹ̀ ló ra robo nísìn ó ń tẹ́ ni fúkú wàhálà ti padà wọ kọ̀ọ̀kan ṣú báyìí ẹjọ́ tó bá mọ ẹni tó bá jẹ́ àáfà tó bá mọ fatia mo fẹ́ employ yín fún dáàdì mi a máa sanwó fún yín o Ọlọ́run ẹ̀kọ́ wọn bá mi kọ́ dáàdì mi ní fatia ṣé lóòótọ́ ni Tinubu ẹ jẹ́wọ́ fún mi wọ́n náà wọ́n láàrin mi àti yín láàrin ọmọ sí bàbá ẹ jẹ́wọ́ fún mi ṣé lóòótọ́ lẹ mọ fatia kò lè ẹ jẹ́ ká ṣe fatia alálùbáríkà fatia alálùbáríkà fatia ṣe bóun náà pé máa ń ka fatia nìyẹn fatia wọ́n ní Tinubu ò mọ fatia ìsìn ni ò mọ fatia gbà tó ń ṣe tó da sọ́dọ̀ yín nígbà campaign ó mọ fatia ń gbà yẹn ayé òkì ń bá ládánwò ṣe Tinubu ò mọ fatia nísìnyí lọ́wọ́ yìí ni Tinubu ò mọ fatia ẹ bẹ̀rù Ọlọ́run Tinubu tó jẹ́ pé ó lè ka láti fatia dé surati class àbí dé iná àtẹná Tinubu máa wẹ́ kò sí wàhálà ìfìyà anybody wà mọ fatia ẹ bá mi kọ sí comment section ká employ yín fún dáàdì mi ká bá mi kọ́ dáàdì mi ní fatia ká wá bọ́ sórí àwọn díjì ká tó di pé play another video fún yín fídíò yìí ẹ máa rẹ́rìn o eléyìí ọkọ̀ wo inú ṣe ti tẹ́ tán pọ̀ lórí ẹ̀ kí ni comment yín kí lẹ kọ sí comment section abẹ́ kan wọ ẹnu mi ni ẹ bá mi share fídíò mi àwọn wèrè wọ́n ti gbọ́ wọlé péjì mi àwọn èèyàn pè mí Yorùbáwùyí kí ló dé ò wá sọ̀ online kò kú sí ní tó ṣe mí kókó larọ tá lé mú lọ síbi iṣẹ́ ni mi ìdẹ̀ tí ìráyè láti bá àwọn YouTube sọ̀rọ̀ èyí tẹ́ bá ń wo show mi náà nìkan bá mi share for now a máa jí show ilẹ̀ 10 hours 3,000 kò sí wàhálà ìwọ̀nba àwọn tó bá wò náà ó máa ṣòkì yín wípé àwọn fáǹsì mi ìwọ̀nba tó bá rí wo nínú wọn ó máa gbádùn mi àwọn yẹn láwọn orí notification Yorùbáwùyí mo ti di show mi ti di screwdriver ó ń ro ọpọlọ anybody báyìí àwọn wèrè ó ń ro ọpọlọ anybody báyìí wọ́n tó bá ti download tap send ẹ bá mi lọ download tap send ẹ lo promo code orúkọ mi ẹ má lo Yorùbáwùyí o ẹ lo Abiola TTS lákòókò tó bá kọ́ fẹ́ ju owó sílẹ̀ kẹ́lẹ́ bá gba promo code gbogbo ẹ̀ tẹ́ ń bá mi download tap send mo appreciate yín o Ọlọ́run pé mo appreciate mi take it for granted mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń bá mi kọ comment mo sọ fún yín pé comment yín mo máa push fídíò mi sókè thumb up yín máa push wọn yẹ káwọn èèyàn orí náà ni ẹ má bínú tẹ̀lé ń bínú orí náà tó bá wù yín kẹ́ mú fìlà yín kẹ́ lọ fi dé dòdò àbí kẹ́ fi dé fùrọ̀ yín problem ti yín nìyẹn ẹ jọ̀ọ́ afá needed in the house torí fatia bàbá mi 72 digits. When Buhari was there, how many digits? Ni wọ́n DGS mélòó? And parastatals mélòó ni wọ́n wá láti north? Not even just north. Tí wọ́n jẹ́ Fúlàní. Nínú iṣẹ́ ológun, ní military nsìn, kí wọ́n fẹ́ wọ iṣẹ́ ológun Nàìjíríà. Mélòó lọmọ Yorùbá tí wọ́n ń gbà àwọn top position ní Nàìjíríà láyé Buhari mélòó ni Fúlàní wà even ní Nàìjíríà ní Lagos state tíátíá ní ìlú Èkó tíá pọ̀tù àwọn Fúlàní kan náà kún bẹ́ẹ̀ 72 digits Tinubu ṣàfẹ́ fọ́ ẹ̀pọ̀n anybody ó tẹ̀ fún yín 28 bí a kí Tinubu ẹ̀yìn náà ẹ̀ ṣe equation yẹn ò balance 72-28 bí a kẹ́ ṣe ní 80-20 bí a kẹ́ tún yọ 80 kó kílẹ̀ Yorùbá gba 80 ẹ̀yin tẹ̀mí tó mú yes alpha ṣé kílẹ̀ Yorùbá gba 80 káwọn máa kó 20 lọ Buhari ṣe tó worst jù bẹ́ẹ̀ yẹn lọ náà igi mú Buhari ni wọ́n
mo ń bọ̀ lórí yẹn mi tí ẹ ká tún rẹ́rìn díẹ̀ sí ẹ lè pa lórí ètò yìí ẹ lè pa wá Yorùbáwùyí tí dáàdì mi bá ti ń jọ yín nígi ní Aso Rock èmi gan máa jọ yín ní kóńdó ní lórí bọ́láwà yìí lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti ń jọ yín nígi Aso Rock èmi gan máa jọ yín pọ́npọ́n bíbí. If you love my show ó yá pàtẹ́wọ́ fún mi ní comment section ẹ tẹ́ bá mi kọ comment 20 dúpẹ́ lọ́wọ́ yín ṣe ń tẹ̀lé kankan náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ara yín ló wà pínrín kò sọ ṣí ara wọn táwa lè ṣíra ẹni ṣọlẹ̀. I have seen one Oyedele. He says he's a prophet. He provides that TINUBU is going 2027. Oga Pastor, prophet, you're a liar. He's not coming back. That your prophecy doesn't work. All prophets, they don't die. You're not a prophet. You're only saying what you want. All the time you go for politics. Saying I prophesy 2027. It's a lie. He's not coming back 2027. We'll flog him down. We are taking somebody from South as a president. Before 12 o'clock, Oga, you are a goner. Bye-bye. Ó padà red. Ó padà ṣe kíni? Ó ti padà red. Ó ti padà boss. Ó ti padà cast. Evidence rẹ̀ o. Ṣé rí pé ìkanra TINUBU sì wọ́n ti fi mú pastor Ayọ̀délé. Ìkanra ti TINUBU ni o. Wọ́n ní pastor Ayọ̀délé ò kì í ṣe prophet o. Wọ́n ní àwọn prophet ti kú tán. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Ṣé lóòótọ́ ni pé pastor Ayọ̀délé ò kì í ṣe prophet Ayọ̀délé? Ṣé lóòótọ́ ni wọ́n kì í ṣe prophet? Wọ́n ní ọlọ́wọ́ yìí ní Nàìjíríà wọ́n ò fẹ́ gbọ́ anything tó ń jẹ́ Yorùbá ṣe tí nobody tó fẹ́ gbọ́ TINUBU ọ̀fọ́ máa ti tọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú máa kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́. Ṣé n tẹ́ nítorí wọ́n á ṣẹlẹ̀ yẹn fídíò yẹn kéré lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá fi tí máa jókòó ti fídíò yẹn bóyá jẹ́ some seconds yẹn tí ò pé 1 minute yẹn tí bá jókòó ti pé kí n analyse ẹ̀ tí bá rí time láti analyse ẹ̀ ọmọ Yorùbá ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì sínú ọ̀rọ̀ tí bàbá yẹn rà sọ láàrin 30 seconds yẹn. Number 1 kí wọ́n rà sọ díẹ̀ Prophet Ayọ̀délé tọ́ni TINUBU máa lọ ní 2027. Ẹ believe pé torí TINUBU ni wọ́n ṣe mú prophet yẹn sọ́wọ́ wípé gbogbo àwọn prophet ti tán. You are a liar. You are not a prophet. TINUBU is not going anywhere in 2027. Anybody who fẹ́ gbọ́n tó ń jẹ́ Yorùbá sétí either you are a Muslim, they see you as a betrayer because TINUBU gbé wọn ní gógó. Ó parọ́ fún wọn. Ó ṣe alhamdulillah. Daddy mi alhamdulillah rabbil alamin. Bàbá gbé wọn ní gógó ṣùgbọ́n ojú wọn block nígbà yẹn nígbà tó ń ṣe tó dá sí wọn. Èyí náà mọ àwọn tó dá tí TINUBU ṣe sí nọ́ọ̀tì àsìkò campaign ẹ mọ àwọn tó dá tó ṣe síbẹ̀ bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọlé náà ẹ mọ àwọn tó dá tó ṣe síbẹ̀ ṣùgbọ́n ní àgbọ́ o ìgbà tí kòkó ń ṣe ṣú ẹnìkan ò gbọ́ ojú wa ń gúnyán sí ariwo wa ń ta TINUBU DG TINUBU Sarasata TINUBU wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo. Ìyẹn ló dífá fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pé TINUBU ó ti jẹ àmàlà tán nínú abọ́ ó ti wá fọ́ ìgbẹ́ ẹ mọ àwọn ìgbẹ́ gbóná. TINUBU ti fọ́ ìgbẹ́ gbóná sínú abọ́ tán tí Nàìjíríà fi kọ àmàlà fún. Bọ́ tí àwọn northerners fi kọ àmàlà fún TINUBU ti jẹ àmàlà nú ẹ̀ tán ó wá fọ́ ìgbẹ́ gbóná sínú ẹ̀. Ìyẹn ló sọ fún mi àti wípé Yorùbá a lè gbúrò presidency a lè gbúrò ẹ̀ báyìí nímú wa dépò tá máa rí sójúmọ́ ní ilẹ̀ Yorùbá. Ṣé kò wá tọ́ nísìn everybody dìde ká dá dúró. À ń pariwo pé rálì ń bọ̀. Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tó alẹ́ òòṣà àwọn bàbá ó lóun ń bọ̀ nílé. Ó láwọn Fúlàní agbésùnmọ̀mí agbénipa tí wọ́n wà ní orí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá ó náà máa kúrò ní wọ́n máa filẹ̀ ẹlẹ̀ fọ́hùn níṣẹ́. Nígbà kan máa pa wá sẹ́ láyé Buhari ẹmọ iye Yorùbá tí wọ́n pa ní 29,000 èèyàn
láì ṣe 29,000 ẹ̀dìyẹ. Bàbá Tinubu, tó bá yẹ pé lóòótọ́ ni àwọn parastatals tẹ wá kó sílẹ̀ tó jọ ọmọ Yorùbá, àkànbí ọmọ lọ́dọ̀ ọdẹ dádì mi, tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn parastatals, àwọn DGS, àwọn military, àwọn kíní kan, tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n jẹ́ original confirmed international ọmọ Yorùbá, a máa ṣe ẹ fi wálẹ̀ ká máa ṣe rally wa lọ. Ẹ fi wálẹ̀ ká máa ṣe rally wa lọ, because in 2027 àwọn eléyìí wọ́n rẹ́dí àti dá ogun sílẹ̀. Abẹ́rẹ́ bí Tinubu wá gbìjọba lẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. Mo ń béèrè lọ́wọ́ yín ní o. You think Tinubu will gbé ìjọba sílẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò? Àyàfi kí Olódùmarè gbà wá ká ti fi lọ sílẹ̀ Yorùbá, ká ti fi Nàìjíríà kalẹ̀. Àwọn ilé ready àti dá anything lẹ̀. Remember Dr. Gololo? Ṣé rántí? Mo mú fídíò ẹ̀kọ́ náà bọ̀ fún yín lẹ́yìn eléyìí, tí lè bá rìn máa mú wá. Tábà dẹ̀ share eléyìí náà, ilé mọ̀, a máa mú wá náà, àní rìlẹ́ǹtì. Àní rìlẹ́ǹtì. Lè fọ́. Ẹni tó bá fọ́ ti fọ́ kọ̀pù ni. Lè fọ́. Àní rìlẹ́ǹtì. Tó bá pẹ́ ẹ bá gbọ́ lé page wa náà yíyan tó bá rí. Àwọn ò ní jáwọ́ àní rìlẹ́ǹtì. Àwọn àgbéyẹ̀ náà wà fún yín. Tó bá wùn yín kẹ́ share. Ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ ni. Tẹ́ bá dẹ̀ share náà, bínú. Ṣùgbọ́n máa wùn mí kẹ́ bá share fáwọn èèyàn. Tó bá convenient fún yín ni o. Tó bá convenient fún yín ni o. Tẹ́ bá wò pé káwọn èèyàn gbọ́, ká máa sọ fún pé our rally is coming up. Yorùbá Nation rally ó ń come up. À ń bọ̀ ní wẹ́rẹ́wẹ́. A máa ṣe rally wa ìta ṣe náà. Nígbà tí bùtì ẹ̀ lé láyé Buhari, àjà. Àdógun sílẹ̀. Àpààyàn. Ẹnìkan kò fara ṣeṣe. À kéde ìyìn rere Yorùbá Nation ni. Yorùbá Nation la fẹ́ o. Ká dó lórílẹ̀-èdè wa o. Kó lórí burúkú kó máa wá láti fòtajà lọ́rùn. Kó máa wá pa wá mọ́lé. Kó máa wá pa wá mọ́kọ. Tó yẹ pé gbà yẹn náà, à ń lọ wẹ́rẹ́wẹ́ ni. Tí aṣòṣì máa mọ̀ Buhari tí ò ní kán lọ pàdé ọmọ Adéyẹmọ sílé. Ṣé bí ẹnìkan ò ní gún ẹnìkan? Bàbá Tinubu, ẹ̀yin lẹ wà ń bẹ̀ nísìn. Tádìsá bá wá sílé, mo ṣe show kan. Ẹ̀yin tẹ́ bá wo show yẹn bá mi kọ sí comment section. Tí mo ní Tádìsá bá wá sílé o, kí ni percentage pé Bàbá Tinubu ò ní gbé ọmọ Adéyẹmọ? Tó dẹ̀ jẹ́ wípé rally tó fẹ́ ṣe yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Àjà. Fa wàhálà. Bàbá Tinubu, tẹ́yìn kan bá rí èrò ọmọ Adéyẹmọ, ẹ máa fọ́ Ògún gbọ́. Tẹ́ bá rí ẹ̀yìn tó máa tẹ̀lé àdìs. Tí rí speaker mi àbí mouthpiece mi tó dàbí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní ilẹ̀ tó mọ́lẹ̀ ni. Tí rí. Tádìsá bá wá bọ́lé, tó bá wá ṣe rally, mo wá ń bi àwọn èèyàn pé how many percentage ni wọ́n fi trust yín wípé ẹ̀ ní gbé Sunday Ìgbòho, wípé ẹ̀ ní káwọn àmì lọ mú, ẹ̀ ní káwọn ọlọ́pàá mú. Bàbá mi, èèyàn tí ò trust yín ló pọ̀ jù. People are saying ẹ má yẹ kí Sunday Ìgbòho wálé o, ẹ má yẹ kí Sunday Ìgbòho wálé o. Ṣé Sunday Ìgbòho pẹ̀lú láìkẹ́ tó jọ ọmọ Germany ni? Ṣé Sunday Ìgbòho jọ ọmọ Germany lójú yín ni? So àwọn tẹ̀sùn tún lè hide díẹ̀ bó ṣe pé wọ́n fi àdá kọ díẹ̀ sáwà náà lójú. Àwọn tún lè hide díẹ̀ bóyá ká fi powder gbé, ká lẹ powder mọ́, àbí ká wá àwọn tó máa ń ṣe plaster kan bá wa plaster. Ṣé Sunday Igboho lè plaster tẹ̀kẹ́ ẹ̀? Ẹ jẹ́ kó wá sílé. Ẹ̀yin náà ṣáà ti sá lọ nígbà kan rí. Ẹ jẹ́ kí Sunday Igboho wá sílé. Ká máa ṣe rádìí wa wẹ́rẹ́wẹ́rẹ́. Ó bá yẹ fẹ́ já sí kí ìtanijí ti wà. Káwọn Yorùbá ti tají náà o, bẹ̀tà ti ń tògbé díẹ̀díẹ̀. Bẹ̀tí rálì yẹn bá ń lọ tí ò dẹ̀ síjà tí ò síta. Tí Igboho bá ní ẹ dúró, èèyàn 1 million máa dúró. Tó bá ní ẹ jókòó, èèyàn 2 million á jókòó. Tó bá ní ẹ jí àgbà báyìí, èèyàn 5 million á tẹ̀lé. Tí ò dẹ̀ ní ohun kan tó bá sọ báyìí, ohun everybody máa gbọ́. Tí ò dẹ̀ ní síjà. So ẹ̀yin bàbá wa, how far now? Máa ti pẹ́ tó lẹ́yìn odi náà. Ẹ jẹ́ kó wálé kó bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ rádìò ká máa ṣe rádìò wa. Àwọn ilé ìwò ní gbà ní 2027. Ìdá ẹ̀fẹ́ ó dá ẹ̀fẹ́. Wọn ò ní gbà ní 2027. Àwọn àgbàgbà Yorùbá kan lè wà lábẹ́ wọn tó máa support wọn. Táwọn àgbàgbà Yorùbá bá wá support àwọn Fúlàní, táwọn ọ̀dọ́ tàdé lóde pé a fẹ́ dá dúró ni. Tẹ́yìn tẹ́jẹ́ ẹ̀yin bàbá wa náà tẹ́ pé ẹ wò pé ọmọ ọkọ ni yín.
orígun mẹ́rẹ̀ẹ̀rin yín ilẹ̀ Yorùbá náà ti bí yín tẹ́ bá support wa ńkọ́ bá ti wá ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ táwa náà ń ṣe tiwa tó wá di pọ́n fẹ́ dìbò which àwọn tẹ̀gbàdúrà because àwọn Fúlàní mi ìṣòkan ó lè ní sùúrù tó bẹ́ẹ̀ wọ́n sì máa ní sùúrù another 2 years ṣé Tinubu tẹ̀ ti lò 2 years ni March 29 kọ́ ni Tinubu dórí oyè 2023 2024 March ó sì di March kó tó di kílà wáyé kó tó di tẹ̀rùn kíní 2 years ẹ̀bí nípa àwọn eléyìí lè dúró for the next 2 years and 2 months whatever èèyàn máa ń pọnmi sílẹ̀ dòǹgbẹ ni ẹ pọnmi sílẹ̀ dòǹgbẹ bàbá Tinubu ẹ pọnmi sílẹ̀ dòǹgbẹ àìní pípọ́n iye Tinubu ló ṣiṣẹ́ fún Tinubu ló ṣiṣẹ́ fún ibi tí wọ́n rí sí kọ́ lè mi rí sí tó ń lè kọ̀ọ̀kan kalẹ̀ ń sìn kí wọ́n rí ní 6 kémi dorí èkodò kémi rí ní 9 wọ́n lè kọ́ báyìí kí wọ́n rí ní 3 kémi yí báyìí kí rí ní lẹ́tà yìí tóníkálukú ṣe ń rí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹjọ́ torí Ọlọ́run o àfẹ́kẹ́ mi anybody ṣòfò Nàìjíríà nílẹ̀ Yorùbá o Nàìjíríà ìtayà lè pèsè èèyàn làwọn náà ẹwọ́ kọ́ tó ń pa nísìn wọ́n ní àwọn south làwọn máa mú tọ́nà máa mú south bí ẹ máa má Àsàrídòkúnbọ̀ for president 2027 Àsàrídòkúnbọ̀ for president ṣọ́ máa má Àsàrídòkúnbọ̀ ni ṣàṣàrí náà máa mú wọn ò rántí pé Àsàrí máa ń kírun so wọ́n máa mọ Fatia bí no come to think of it mo ti fẹ́ parí kínní èyí sáré sọ̀rọ̀ bí i 2-3 minutes lórí ẹ̀ so Fatia ni constitution right wa láti di orí lórí Nàìjíríà so because Tinubu mọ Fatia ń sìn ó ti wà disqualified láti jẹ́ olórí Nàìjíríà kò fọ́nì Ọlọ́run kò fọ́nì does that mean pé àní èdè tiwa ní èdè tí a ta máa sọ okay fine tó pé Fatia ló kàn tá máa fi máa yan olórí wọ́n tó bá ti ń tẹ̀lé mẹ́tẹ̀ wàá mọ̀ pé mo ti gbé fídíò kan wá ní wíìkì tó tán yìí níbi tí àwọn kan ti ń sọ wípé mùsùlùmí ẹyọ kan tó corrupt tó jẹ́ ọ̀fọ́n tó jẹ́ jàgùdà tó jẹ́ olè páálí wọ́n ní ẹyọ kan ẹ̀ wọ́n ló bẹ́tà kó di president than 100 infidel aláìnígbàgbọ́ lọ so bá ti ń ka Fatia ń sìn wọ́n ti pass protocol láti di president nìyẹn wọ́n bá lè débẹ̀ kọ́ lọ jalè wọ́n ti pé ti Buhari ó ka wájú ó kẹ́yìn o abẹ́yàn tí wọ́n ti ń pa àwọn èèyàn nípakúpa corruption tó lọ lábẹ́ Buhari olólọ ẹ̀ ẹni kí Buhari wá ṣépè àti gbogbo àwọn olórí tí wọ́n ti jẹ both Muslims and Christians tí wọ́n ti jẹ olórí àti ìtò fọwọ́ sọ̀yà nínú pé oníṣẹ̀ṣe lòun o dẹ̀yẹ pé wọ́n ń dọ́gbọ́n sí lábẹ́lẹ̀ àbí àwọn adọ́gbọ́n sí they play ẹni kíkan ni wọ́n á búra fún wa kó wá fògùn búra wípé òun iye tó wà lákàntì nǹkan tó di president tó wà lákàntì gbà tó ń kó ń bẹ tóun ní náà ló mọ òun ò jalè owó kí lè rí sí tó wà ń lọ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ if you are seeing this page for the first time I like self-praise gan o bá flag wa bá gíṣù rárá rẹ Yorùbáwùyí làwa ń jẹ́ if you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáhùn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ Yorùbá èyí tí ò pé méjì abẹ ní ọmọ òṣèré pàgọ́ tó máa parọ́ tiwa wọn adéwájú federal government tó á jẹ́ ògùn aláwàlá adéwájú federal government wọn á sáìnì ọmọ adéwájú elédùmarè ta ló ń bá yín ṣeré statistics ẹ̀ wọ́n á kú bí 99 times ẹ jẹ́ subscribe sí YouTube channel ìkẹ́tẹ́ notification bell yín sí all wọ́n á ti mú ṣòwò ẹ̀ máa rí wọ́n á ṣe ń gbóná sí tó ń la rúkú sí tó ń là láàsì àwọn amúra fún yín a máa rí ẹ lè para Tinubu ọkọ mú ẹ̀pọ̀n wọn dání báyìí wọ́n ra robo lóní robo àṣà àti rí nǹkan kan lọ́wọ́ yìí ọmọ olódòdó ó bẹ̀rẹ̀ sí ní tẹni lóní pọ̀fùpọ̀fù
Pafu pafu pafu. Má yẹ kẹ́kọ̀ọ́ fọ́. Àkọ́bí ẹ lè make heaven o. Tinubu ẹ justice for the northerners. Justice for the northerners. Èjò tó ẹṣà ìtẹ́jà jẹ family máa yìí ẹ ṣáà bá wọn sọ̀rọ̀ kó máa check BP wọn dáadáa o. Lóòótọ́ lè ti ṣe sójà kan ti gba abẹ́rẹ́ sójà kó jẹ́ pé yẹn ló ń react lára wọn àbí nífẹ̀ẹ́ sọ pé àwọn ṣe ni ṣùgbọ́n ẹ bá wọn sọ̀rọ̀ kó máa check BP wọn dáadáa bóyá twice a week kó máa wo BP wọn because lóòótọ́ BP everybody ló rise ní Nàìjíríà àwọn tá a fẹ́ Yorùbá nation BP wa rise ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ Yorùbá nation bá ń gbọ́ aya Jesus aya Jesus aya yes làwọn tó ń ṣe wọ́n Nàìjíríà tó ń bú wájọ́ kìíní àná BP wọn ti wà ní IS ọ̀rọ̀ máa kí sọ̀rọ̀ ẹlòmíì já lórí ìrìn níbi tá a bá dé yìí wèrè máa padà pẹ́ni tó ń wò ni Ọlọ́run wèrè máa padà pẹ́ni tó ń wò ni ogun gbọ́ àwọn náà wà mí bí à ń wò yìí àwọn tó máa nífẹ̀ẹ́ wa wọ́n máa follow wa nìṣó wọ́n máa drag anything body drag you wọ́n máa drag you see your manation Yorùbáwùyí lèmi ń jẹ́ o ẹ ti tẹ̀lé wa ẹ ti download tap send ẹ ti subscribe abẹ́ṣin wẹ́nu mi continue kẹ́ máa wẹ́nu mi rí jù báyìí lọ for now wọ́n padà bọ̀ ẹ ti gbọ́ pé wọ́n ti yarí pé àwọn ò gba kí n lọ bàbá Tinubu mo mú yẹn náà bọ̀ fún see your manation dábọ̀ èké is my hobby mo èké lórí ìkànnì tàwa yìí a ṣe èké kù àmẹ̀bọ̀ tìlú wa máa fi dá àmẹ̀bọ̀ tìlú wa máa fi èké tí ilẹ̀ ìbò máa fi dá dúró tá máa fi gbòmìnira tá máa fi kúlì lọ́wọ́ ajogun òyìnbó àtàjogun àwọn Fúlàní àtàjogun àwọn ìka èèyàn ẹ pé Tinubu sọ ti reset ọpọlọ oníkálukú gbogbo àwọn àgbà tó ń bọ̀ tá ń gbà yẹn ọpọlọ oníkálukú sápá ti anybody ẹ̀yin ò gbọ́ pẹ̀lú máa ń sọ pé Tinubu ọmọ Fatia ká orí kò mọ sápá kà sápá ti iṣẹ́ ọ̀rọ̀ anybody ti já sápá dá fún sápá ọmọ olówó mọ́tálíkà iṣẹ́ ó ní you cannot even recite sápá ó kọ́kọ́ sọ pé sápá ẹ tún gbẹ̀ yẹn gbọ́ dáadáa ó kọ́kọ́ sọ pé sápá you cannot recite sápá wọ́n dàpọ̀ wá ní kò lè recite Fatia sápá ó ń bẹ́ everybody jí Nàìjíríà lọ́wọ́ yìí ẹ lówó ni mí ọmọ ètò alákàntì tẹ̀lé ọmọ ètò alákàntì ẹ̀ ń sìn náà brain oníkálukú reset ni ó Àkànbí ọmọ olódò òde finally ó sọ di odò orin tẹ́tẹ̀lẹ́ ń bá wa ṣe kọ́kọ́ sọ di odò yẹn dodo òkun mọ̀ a rò pé àwọn akí àwọn kan pé arẹ́yìn ìgbà kùn mọ̀ ìgbà tó sọ odò di odò sledgehammer ó sọ di odò orin everybody fẹ́m ariwo kò sí gúgúrú ẹ̀pà tó bá wà ẹgbà ariwo kò sí tó bá wà ẹgbà padà nkálukú sit tight ẹni tó bá pariwo nísìn ariwo kanra ló fẹ́ pa ẹni tó bá fi lè pariwo kan nísìn ó fẹ́ kanra pariwo ni àwọn tí wọ́n dẹ̀ pariwo tó ń ṣe tó ń dákẹ́ fẹ́ sápá underground sápá pìtìpìtì padà bá anybody ni pìtìpìtì padà bá anybody ẹ jọ ọ ẹ má gbàgbé o mo nídìí láti employ anybody tó bá mọ Fatia o fún dádì mi láti mọ Fatia kan lè lọ sí 2027 ọlá so yìí kò mí kí n dàbí pé kí n ṣe ní láìfù ni kí n máa wá ṣe àwàdà ẹ jọ tó bá yánsì wáyé tó bá ti mọ bá kọ́ra kò lè di president ẹni tó bá ti mọ alamtara keifa kò lè di governor ẹni tó bá ti mọ tabati àdà kò lè di senator ẹni tó bá ti mọ suratu glass kò lè di house of rep ẹni tó bá ti mọ suratu anọ́ọ̀sì kò lè di councillor ẹni tó bá ti mọ suratu Yusuf àbí suratu Ibrahim kò lè di chairman tó bá yá wá ní pé ọkùnrin tó bá ti mọ suratu Kausara wá ní kò lè bá yàwó ẹ̀sùn àbí okay we dey there we gather there lórí kan táwa yìí Yorùbáwùyí làwa ń jẹ́ bíbí yìí o wá wùyìn ẹ bínú máa bínú pẹ́ Ọlọ́run àwọn òkùnrin jẹ àwọn ògbọ́n yẹn jẹ àwọn láyẹn jẹ
ìgboro lọ̀gá wà orí anybody máa bó ìgboro lọ̀gá wà ìgboro lọ̀gá wà o àníwá fúlágì wa ẹ̀rọ mo ń bọ̀ ẹ̀ ní sórí burúkú sí ọ̀mà nẹ́ṣọ̀ ó dàbọ̀.